Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Táwọn ayé mi ń dènà mí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé ọ̀dẹ̀ ọ̀dà bí àníríhun gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kan fìdílé nǹkan, ẹjẹ́ afẹnumẹ́nu, ẹjẹ́ afẹ́tẹ̀mẹ́tì, ẹjẹ́ akọ́gbọ́n, ẹjẹ́ akọ́gbọ́n. Ayé òní náà wá o, ayé òní fomi atatamba fún wa. Àníwà lójú kan náà bí omi adágún o, ayé òní dá wa dúró fọ̀bẹ sí wa lọ́rùn o, tiwa ò ní ṣòro sínú ayé. Ẹlòmíì wà nú ayé ni ìyá ẹ̀ ló so mọ́lẹ̀, ẹlòmíì wà nú ayé ni ọ̀rẹ́ ẹ̀ lọ sọ sínú dè, ẹlòmíì wà nú ayé ẹni wọ́n jọ ń ṣiṣẹ́ òun lójú sínú páńpẹ́ ayé o. Iṣẹ́ yìí tí èèyàn bá ṣe é wọn a máa pè é ní ẹ̀bẹ̀ àgbà jẹ́ ń rí tèmi ṣe, gbogbo nǹkan ló kó sínú. Ó ní agbára o, ṣùgbọ́n lọ́run tó dáyé dọ́run ó lágbára jù ú lọ. Ẹ bá ń tọ́jú odidi orí ìgalà kan, orí ìgalà tó pé pérépéré, ìbáà jẹ́ ìgalà akọ ìbáà jẹ́ ìgalà abo, òun náà là ń pè ní àgbọ̀nrín. Àgbọ̀nrín ẹ tọ́jú ẹ̀, ẹ tọ́jú ìyá ayé kòótọ́ mẹ́rìndínlógún, ẹ ti tọ́jú ìyá ayé kòótọ́ mẹ́rìndínlógún, odidi atare mẹ́rìndínlógún. Ewé àlùpàyídà yọ pọ̀, àlùpàyídà yọ pọ̀ dáadáa, yọ wá jẹ tútù. Á tọ́jú ẹ̀, tá a bá tọ́jú ẹ̀ tán, tá a ra àwọn nǹkan yòókù tá a pa á pọ̀ tá a fi kún. Téèyàn bá ń lo iṣẹ́ yìí, báwo kí ọ̀rọ̀ ń tọ̀hún kọ́ dàrú tó, Ọlọ́run ọba àláwùrà yóò tún ọ̀rọ̀ ayé rẹ̀ tò. Ayé ní pawọ́jọ ni wọ́n di yọ o, ayé náà ní pawọ́jọ ni wọ́n tú yọ o. Gbogbo bí ọ̀rọ̀ rẹ̀ kùn sí, ọ̀rọ̀ rẹ̀ ó lójútùú. Ẹ rí i pé ẹlòmíì kọ̀ǹtráktọ̀ ni, ṣàdédé lójijì kò mọ ibi tí gbèsè ti dé. Àwọn tí ń gbèsè ńlá fún wọn kọ̀yìn sí, wọn ò rí ti ẹ̀rù mọ́. Ẹlòmíì olóṣèlú ńlá ni, ẹni títí ń gbayì ayédàsọ ẹ̀tẹ́bò. Kọ̀ọ̀kan mi kí ni mo bẹ́ẹ̀ fi ṣe ọkàn hàn, ọ̀sẹ́ni tí yọwọ́ iyọ̀ kúrò lọ nínú ọbẹ̀ o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ iṣẹ́ yìí, àwọn àgbàlagbà á máa ṣe é kalẹ̀ ni wọ́n máa já sára àwọn ọmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọmọgán ò ní mọ̀. Ọmọ kan mọ̀ pé ayé òun ń lọ ní gbẹdẹmukẹ ni. Tí èèyàn bá níṣòro pé ayé ń ṣe ni, ènìyàn ń ṣe èèyàn, tí ìdíwọ́ ọ̀bá wà fúnrí àjò ayé rẹ̀, kò sí ohun tó ní kọ́ ọmọ lálùyọ láyé. Tí ayé ọ̀bá dé ní, tí ènìyàn ò ṣe èèyàn tó sì níṣẹ́ rẹ̀ lọ́wọ́, ó di dandan kọ́ làlùyọ. Nǹkan kan ṣoṣo tí tó ń fa ọwọ́ aago ẹ̀dá sẹ́yìn òun ni àlàáfíà. Tí àlàáfíà èèyàn ọba pé ó ṣeé ṣe kọ́ ọmọ lè ṣiṣẹ́ dáadáa tàbí kí okòwò rẹ̀ ọmọ lè lọ déédéé. Àmọ́ tí àlàáfíà èèyàn tó pé déédéé, tí iṣẹ́ èèyàn tí sì ń lọ tó sì kọjá àyè rẹ̀ tó jẹ ìwọ̀ ọ̀sẹ̀dá, ó di dandan kí gbogbo nǹkan rẹ̀ ó máa lọ ní gbẹdẹmukàn. Ẹ wá, ẹ má tíì lọ, ẹ fìdílé àpèrè, mò ń bọ̀. Ọ̀gbẹ̀rì sígbà wo sígbà wo sígbà wo ọ̀gbẹ̀rì sígbà wo òkùnkùn lápá ní máyọ̀dá. Ṣàṣàṣà sígbà wo, ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ sígbà ayé, ọ̀gbẹ̀rì sígbà ayé wẹ̀kúlé ọ̀run o. Ṣé bá fún wa? Pani máyọ̀ máyọ̀dá o, yèyé mi apani máyọ̀dá. Ìbà fún ọ, wá kí n kó. Ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí. Àwọn bàbá wa ní oògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrò ní gbé. Iṣẹ́ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀, mo sọ ọ́ dóríta àbìkan mo mẹ́nu dúró.
ìwọ tó o bá fẹ́ iṣẹ́ yìí pè mí lábẹ́nú pé bàbá ẹ bá mi ṣe o àá sì bọ̀ ṣe ọ̀gbọ́n àìmọye iṣẹ́ láti fílẹ̀ látàìmọye ọdún fún ìṣàgbéjì ara ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà àwa náà sì ti ta ní kókó kì í ṣe pé gbogbo nǹkan náà la lè fúnlẹ̀ fún ọ̀pọ̀ èèyàn tí ó jẹ́ igbá ìnulẹ̀ rárá àwọn eléyìí àgbà iṣẹ́ ni a lè yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ má pè mí o pé ẹ dákun I need more information on it o ìrìndọ̀ lóhùn o ọ̀yá ẹ gbàǹfààní yìí kẹ́ mú lò ẹ̀yin tẹ̀ ń gbẹ̀bí ẹ̀yin dókítà ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ìjọba ẹ̀yin abiyamọ ẹ pè àwọn ọlọ́dẹ ẹ pè wọ́n ẹni tí wọ́n bá yín rí àgbọ̀nrín tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa gbogbo nǹkan inú àgbọ̀nrín pátá ẹ rà á ẹ kó dà sínú agbada ewé àlùpàyídà bákan náà ẹ kò lè lórí ewé má fọwọ́ kan mọ́ mi ẹ kò lè lórí ewé àìlú ẹ kò lè lórí ẹ gbọ́ pẹ̀lú odidi atare kan àti ìkóòdè kan kí ló wúlò fún pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń gbẹ̀bí o ẹ̀yin tẹ́ nílé iṣẹ́ lálá o sọ ọmọ ohun tó wúlò fún ń fi ilẹ̀ fún yín lọ́fẹ̀ẹ́ tí ẹ bá jọ tán ẹ rọ́ síbì kan tọba kan dà sọ́wọ́ lásán kọ́ ọmọ abomi lò ó o lè fọyín lò ó o lè fi mínírààsì lò ó o lè fi soft drink lò ó ohun tó o bá lò o lè fi lò ó tí èèyàn bá ní èrò aburú sí ọ ọlọ́run ó sì máa fi hàn ọ́ iṣẹ́ yìí kì í ṣe aríran o kì í ṣe òmọ ṣùgbọ́n àṣírí rẹ̀ ọ máa tú sí ọ lọ́wọ́ tó wá gbọ́ jẹ́ ń já ọ sí ìwọ tó ní ọsibítù tí àwọn òjìji fìrí bá wọnú iléeṣẹ́ rẹ̀ tíyàn bá pàwọ̀dà tọ́jú òjìji fìrí tó wọnú iléeṣẹ́ rẹ̀ ó sì mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé lágbájá yìí òjìji fìrí ni ṣùgbọ́n má ṣe ọ̀yájú o pé wọ́n jókòó màámi kí lẹ fẹ́ máa rọ̀ wọ́n kọ́ máa tù wọ́n máa pa ọmọ ọ̀dọ̀ àgbà nìwọ̀ yìí ọ̀dá àyànmọ̀ ń báyìí la fẹ́ ọ̀ gbọ́dọ̀ yáwó o wọ́n tó máa ń lo sẹ́yìí o tó o bá jọ́ ní sí ọwọ́ àbọ̀ ọba jaláwẹ́ oníkàràkátà tó bá ń lo iṣẹ́ yìí ọ máa gbàlejò òjijì o tó bá wá ń gbàlejò òjijì má sọ ìyájú o má lò gbéra ìwọ tó bá nínú fùfù má lò sẹ́ yìí o ìwọ tó bá ní gbéraga má lò sẹ́ yìí o tọrọ máa gbàlejò òjijì kì í wá sí parúgbó lọ ọgbà o ọgbà ọmọdé ọgbà àgbàlagbà ọgbà ọkùnrin ọgbà ẹni tó fọ́ lójú ọgbà ẹni tó rọ lẹ́sẹ̀ oríṣiríṣi èèyàn ni wọ́n máa wá dọ̀rẹ́ bákan náà bọ́ bá rí ẹran tó wá dọ̀rẹ́ má yọ pópó tì o rọra lé wọn ni tàbí kò ṣe sàrà fún wọn kí wọ́n máa lọ èmi ọmọ yín náà ní Lukumanu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ rí i pé ẹlòmíì ọ wà ní ọkọ látọjọ́ tó ti pẹ́ ọlẹ̀ ayọ̀ sọ́nù rẹ̀ ẹni wọ́n máa lò ó ìyá kan ló wà nídìí ọ̀rọ̀ rẹ̀ ni bàbá kan ló wà nídìí ọ̀rọ̀ rẹ̀ ni lágbára Ọlọ́run tọ́jẹ́ pélé ọmọ rẹ̀ ọ̀bàjẹ́ àtọ̀ ọkọ rẹ̀ kọsàn nǹkan kan sí àtọ̀ dí ọkọ rẹ̀ ẹni wọ́n máa lò ó lágbára Ọlọ́run ìhun tó jẹ́ ìhun ìṣòro spiritual abẹ Ọlọ́run yóò mú kó ń bẹ̀ tọ́ba ti ń lóòdù ẹ̀ báyìí ó rí i pé yọ ọ̀sẹ̀nu kẹ́mú ni àṣírí àwọn àgbàlagbà ni ti ṣe sáyẹ́ǹsì àwọn bàbá wa Yorùbá ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ aláboyún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ní dókítà tẹ́ ń gbẹ̀bí tí obìnrin bá wà ní orí ìkúnlẹ̀ tàbáwọn tí wọ́n gbà tọ́jú lọ́wọ́ yín ẹ máa fún wọn ẹni wọ́n máa lò ó tó bá di ọjọ́ ìkúnlẹ̀ ẹni ọba ní bákan tòun báyìí bí àbá wà lórí àárẹ̀ nǹkan kan ó dè mọ́lẹ̀ kò ní ráyè rí tí wọ́n rò bó ṣe máa rí nìyẹn tó ayémọ̀júbà àní tójú ilẹ̀ mọ́lẹ̀ èmi ọmọ yín náà ní Lukumanu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́nìkan bá ní òun ní ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ̀ bá ti gbọ́ Lukumanu Ayédáre kì í ṣèmi àfisẹ́ ilẹ̀ torí páńpolówó àfilẹ̀ fún àǹfààní tónílé tàlejò ẹ má fi sáwọn o ẹni tó gbédè yín ẹ sọ fún ẹni tí ò gbédè yín ẹ ṣàlàyé fún ọmọ yín tí ń bẹ lókè òkun ẹ ṣe fún èyí tó wà nígbèrè ọ̀sà ẹ ṣe fún tó ayé má nà wá o àti máa yé o ayé sì mọ̀ wá ayé ẹ má fà ayé hàn wá o àìwá ní nǹkan belenga kan lọ́wọ́ kọ́ máa kilẹ̀ mọ́ gbogbo aráalé o ayé burú jù bẹ́ẹ̀ lọ o iwájú làwọn máa bálẹ̀ o àìsàn ìyájú sára ayé o mẹ́lọ́mẹ́lọ́ là á máa ṣe o ǹjẹ́ gbọ́dọ̀ dáadáa báyìí mú nọ́mbà yìí o mọ́dọ̀
+2348032983298 +2348032983298 nọ́mbà tí mo pè yìí òun ni hotline mi orí rẹ̀ ní WhatsApp tẹ́tí máa bá mi sọ̀rọ̀ jẹ́ fún wọn ní nọ́mbà orílẹ̀-èdè Benin +22901551928 ọ̀gbọ́n lẹ́ẹ̀kan sí +2290155651928 nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire òun náà wà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ láàfin kó sórí èyí mo jùúlẹ̀ yìí tó èyí náà tó kẹ́ máa fi bá a sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́tọ̀ yìí bá dáwọ́ rẹ̀ má dé mọ́lẹ̀ má fi sáwọn ó kéré pọ̀ èyàn ogún sí ààrẹ fún wọn kó jẹ́ àǹfààní fún wọn tó mélòó lọ́kànjú ọmọ inú omi òkun àti fìyí lẹ́nà wọn lọ́tán lẹ́nu ọ̀pọ̀ níkùn gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà ẹ máa gbà ẹ máa pín lò èyí àkọ́kọ́ fìílẹ̀ lákọ́kọ́ tá à ń pé jẹ́ ń rí tèmi ṣe ọ̀dà púpọ̀ ọ̀dà gan ni gbìyànjú kó ṣe kó ní lọ́wọ́ ọba fẹ́ ọba bẹ̀ wá àábọ̀ ṣe tọba ti lè náwó rẹ̀ tiwa lọ́lọ́run ó ṣe kò ní sí tọ̀tá wa wọ́n wà lórílẹ̀‐èdè Benin báyìí wọ́n tọ́ bá fẹ́ rí mi kó tó di pé ń lọ sí orílẹ̀‐èdè Côte d'Ivoire yáyẹ wá o kò ní yẹ lẹ̀ ire kàbìtì nílé gbogbo wa o. Ṣígbà ọmọ àwo kò ní ṣàìsọmọ.